أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل من لدنك سلطانا نصيرا. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. àti fẹ́ gbéra lọ́hùn kó jẹ́ ká gúnlẹ̀ ayọ̀. Mọ́rí center la wà yìí, Mọ́rí center fún dòkú tí wọ́n fi wá sí ni Mọ́rí center. Ibẹ̀ ni gbogbo àwọn jahadis, àwọn ulama ibẹ̀ lájọ wà, Mọ́rí center. Ibẹ̀ wọlé wa o, Mọ́rí center wà ní ìlú Mauritania. Wọ́n jẹ́ wọ́n bá wa dó tiwa, wọ́n bá ń gbọ́ wa ìsìnlẹ̀ ológbò, ilé ìdílé èkúté. Àsìbíṣù àmọ́ wọ́n rí a máa wọlé. Gbẹ̀yìn tẹ́ gánú kalẹ̀ àṣà tó lọ́ngbòrò nìyẹn o. Ẹ̀yin gánú tẹ́ máa ń gánú kalẹ̀. Ẹ ti rí báwọn. Kásá mọ̀ mí, kásá jẹ́ kí èmi ni màá wà lẹ́gbẹ̀ẹ́ wọn, èmi ni màá ṣe gbá, èmi ni màá ṣàwo. Ẹ máa ń gánú kalẹ̀. قنعت بالقوت من سماني وزنت نفسي عن الهوان خوفا من الناس أن يقولوا فضل فلان على فلان ما كنت حمالي غنيا ولا أبالي إذا جفاني ومن رهاني بعين نقص رأيته بالتي رآني ومن رهاني بعين تم رأيته كامل المهاني. Gbogbo ẹni tí tọ́lọ́run bá ṣe fún ọba ti tó, kò sí bó ṣe lè pọ̀ tó, olòṣì náà ni ó máa wà láéláé. Gbogbo ẹni tó bá ti ń kára hàn kó ṣáà jẹ́ pé gbogbo iyì òun lòún gbà, gbogbo owó òun ló yẹ kó òun ní, yóò padà kàbùkù kẹ́yìn ayé náà. Gbogbo ẹni tó bá jẹ́ pé gbogbo ń tán fún un kò bá ti tó, tuntun náà ga wo ní tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì, àbùkù ni ó fi kẹ́yìn ayé ẹ̀. Wàláì èèyàn sì lè má ní nǹkan kan láyé, èèyàn lè má ní láyé kó dẹ̀ jálá pọ̀nlé. Wọ́n máa ń kéwù ní ọ̀pọ̀lọpọ̀ òkun ìtẹ̀lé. Man kuntu ganiyyan an malihi, man kuntu ganiyyan an malihi fala ubali iza jafani. Ọ̀tọ̀ ní kéèyàn lówó, ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ gàníyù. Mùsíríyù wà, gàníyù wà. Gàníyù ó ju mùsíríyù lọ. Ẹni tí kò bá ní nǹkan kan, gbogbo ohun tó ní lọ́wọ́ kò tó ohun tí èèyàn lè fi jẹun láti alẹ́ di àárọ̀. Ṣùgbọ́n tí ó tẹ́ lọ́rùn, tí kò rẹ́dì láti kó máa wo ẹnì kankan kó lówó jù òun lọ, ẹni tó ń gan ló lówó. Walaysa al-ghina illa ani shay'i la bihi. Àwọn èèyàn kan wà tí wọ́n bá ti débi tán lọ tán, wọ́n rẹ́ nìkan kan mọ́, ẹ̀yin lè máa jìnnà sí wọn. Ẹ̀yin lè máa jìnnà sí wọn. Ẹ̀yin lè máa jìnnà. Àwọn èèyàn kan wà tí wọ́n bá débi tán lọ tán, wọ́n rẹ́ nìkan kan mọ́, ẹ̀yin lè máa jìnnà sí wọn. Èmi ní ká sáà rí pẹ̀lú àwọn celebrity, èmi ní ká rí pẹ̀lú èèyàn ńlá, èmi ní ká rí pẹ̀lú ẹni tó bá táàfà bá wà tó bá tún ti ń sọ pé ẹnìkan jẹ́ èèyàn ńlá jù òun lọ, tó tún wá láti mẹ́ni yẹn. Ó ṣe mí lánàá fáfá náà. Tí àfà bá ti wà, bẹ́ẹ̀ nìkan wà tó tún kọ́ ẹnìkan jẹ́ èèyàn ńlá jù wọ́ lọ, máa rìn bí olówó láyé rẹ̀. Ní bá ti wà, máa rìn bí ìgbà tó lọ́run ṣe nǹkan fún ọ náà. Àbùkù tó kárí ayé. La ilaha illallah. Kò síbi tábùkù wọn ti lè kárí tó ju ẹ̀hún náà lọ. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí gan náà ló ṣe rí wọn. Alájọ Àsáyìndé ṣẹ̀ jàre, ṣẹ̀ àwọn àfà. Ẹ má bínú sẹ́gbọ́n, àwọn àfà ló ṣẹ̀ yín. Ṣẹ̀ o, lẹ́yìn kan sọ̀rọ̀ títí yín ni. Àbí sọ́n wá ṣẹ̀ ni, wọ́n ṣẹ̀ náà, wọ́n kàn sọ̀rọ̀ tiwọn ni. Alájọ Àsáyìndé kàn sọ̀rọ̀ tiẹ̀ ni.
kò sí àwọn àfa kò sí àwọn àfa ni aláìní ló ṣe aláìwò sí àwọn àfa rẹ bóyá kálukú tí a jókòó lé báyìí náà ká jókòó lé sára rí pàwọ́ àlàáfà wọn àwa ní kinní kan àwa ní kinní kan náà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mọ rangun lẹ́ẹ̀mọ fẹ̀ tòtò pípẹ́ nìkan máa wọlé sáàrin wọn àwa ní kábínẹ́ẹ̀tì wọn àwa náà gbọ́dọ̀ máa rí mọ́ wọn àwa ní àti ń bá wọn bọ̀ láti pilẹ̀ àwa láti ń ṣe kinní kan láti kinní kan ló dáa fún yín náà wọn gbọ́ dáa fún yín báwọn wàláì ó yẹ ká má pè yín lé ni pé àárín yín ibo lẹ wà ẹ mọ bọ àbẹ́yìn lẹ́sà ká wá ganu kalẹ̀ àyín kọ́ là ń bá wí bó ṣe yẹ kó rí nu àwọn òbí alájú àsáyìndé kò ṣẹ kankan ẹnì kankan má sọ̀rọ̀ sí mo ráhùn àfáà kan tó ń jáde lórí mi bàrí tó ń sọ̀rọ̀ kí lẹ máa ń ṣe báwọn tẹ́ ń bọ ẹni lẹ́nu kí lẹ ń bọ ẹni lẹ́nu sí sósẹ̀ ni alájú àsáyìndé sósẹ̀ ni kí lẹ ń bọ ẹni lẹ́nu sí bó ṣe rí pó wà lòun ṣe sọ ọlọ́run máa ń gbẹnu àwọn èèyàn kan sọ̀rọ̀ ńgbà míì ọ̀rọ̀ tí yẹ káwọn èèyàn kan sọ fún wọn tí wọn jà wọ́n yẹn ọlọ́run wà ní ìwọ sọ ọlọ́run ránṣẹ́ ni ẹ máa ti ṣe táàsì àtúnlé olókùn kákàkú get out ní ká máa lọ jókòó pé àwa nìkan pè àwa nìkan àwa la mọ̀ wọ́n rí lẹ́yìn wa kò sẹ́nì kankan kúrò lẹ́sìn mọ́tò kí lẹ́yìn kò sẹ́nì kankan ليس الغنى إلا عن الشيء به yóò dáa fún yín báwọn kẹ ليس الغنى إلا عن الشيء به táyé ṣe bí owó ṣe lọ́nu kò sẹ́yìn kankan o láì kò sẹ́yìn àjọ àsáyìndé ó ṣẹlẹ̀ kankan ní tó bá rí pé ó ṣẹ̀wọ̀n tọ̀ bí akọlọpọ̀ ẹlẹ́jọ́ gbà náà ṣẹlẹ̀ kankan ní tó bá rí pé ó ṣẹ̀wọ̀n o ọlọpọ̀ ẹlẹ́jọ́ nọ́mà ló wà èèyàn fà ní kẹ́ múra sọ̀rọ̀ ara yín kálukú balance bẹ́ẹ̀ ni o lẹ́yìn rábà náà mọ̀lá ló kù ó ti sọ fún yín pé òun ọ̀sẹ̀ yín nìsín ó yẹ ṣe wọ́ọ̀sì yín ó ti sọ fún yín pé òun ọ̀sẹ̀ ó yẹ ṣe wọ́ọ̀sì yín ọ̀tán yọ̀kọ̀lú ìwà tán bí ìyàwó gbọ́kàn sálẹ̀ ọgbọ́jọ ké. Assalamu alaikum.